ẹ mọ major priority tèmi bọ́ọ̀lù yìí ni Chelsea tẹ máa ń support ẹ̀ mo fẹ́ fi sun yín lé ni wọ́n máa ná. ẹ wo ẹ̀yin lẹ fẹ́ wo bọ́ọ̀lù mi wo bọ́ọ̀lù ebi kì í panú kọ́rọ̀ mi wọ̀ o. Calm down now. Ìjọba mi béèrè kọ́ ẹ ǹlẹ́ sà. kò má mi sọ́ọ̀tì wọn ṣùgbọ́n. Àwọn ni àwọn wo. Àṣọfẹ́ ní òun àbúrò mi ni àtìyàwó ẹ̀. Sáwọn kọ́sítọ́mà mọ́nu wọn. Béèrè nǹkan tó máa jẹ kò lè bá wọn lọ ṣe. Kí lẹ fẹ́ jẹ gbogbo nǹkan la ní a ní ìrẹsì a ní sẹ̀mú a ní ẹ̀bà a ní àmàlà. Ó ti tó Sidi ó ti tó rice is okay. Rice àti ewédú àbí báwo. Rice àti kí ló pé. Ṣé ẹ fẹ́ yun ni ṣé kò dáa ni. Sorry my bad. Bóyá kẹ́ fi ewédú kẹ́ fi mu tàbùkà àbí tàbùkà àti ọ̀gbọ̀nọ̀ bó sì jẹ́ ọ̀gbọ̀nọ̀ àtògì. Ẹ̀gbọ́n mi. Àbí ọ̀gbọ̀nọ̀ àti búgan. Ẹ̀yin náà dẹ àbí kẹ́ fi dòdò jọ̀gbọ̀nọ̀. Ẹ̀gbọ́n mi ẹ dúró ẹ má sọ fún mi pé ẹni tó ń dáná nǹkan tẹ̀ ń jẹnu léèlélé. Kí ni ìyún mi mọ̀ ń ṣe. Òun náà ṣe so gbogbo options tó ń fún yín sí kò yé mi because tó bá fẹ́ ṣe oúnjẹ fún mo máa ń ṣe dáadáa. Sídi kí ló ṣẹlẹ̀ tó ń fún ọ ní àwọn options tó ń fún wọn kí ló ṣẹlẹ̀. Mo fún wọn ní torí mi ò ní kó ní àwọn ọmọ ìlọ kọ́ máa rìn bọ̀ lóyún ọmọ wa bí lójoojúmọ́ wọ́n máa mú nǹkan kan láti máa fọwọ́ pawú máa fò gírígírí jóbi òsì kiri máa fọ́ rárá láì mú nǹkan kan ẹgbàá ìyá káàbọ̀ ọmọkúlé mẹ́mẹ́ gbogbo rẹ̀ kò sí tí wọ́n ń ṣe rọ́bìsì ni lóòrèkóòrè kọ́ máa rìn lọ kọ́ máa rìn bọ̀. Sídi tí bá understand nǹkan tó ń sọ ẹgbẹ́ tí àbúrò mi bá dé bí báyìí tó máa fi dé tó máa fi lọ kó ń jọ́ọ̀bù kankan fún ẹ. wọn bẹ́ẹ̀ ni òfojọ́ kejì ọjà wọn mọ̀ lọ wọn mọ̀ bọ̀ náà ni bí ìkómọnú àwẹ̀. ok ṣé torí ẹ ló ṣe fẹ́ wá poison wọn. pọ̀ sí wọn. Ògì àti ọ̀gbọ̀lọ̀ kí ló fi yàtọ̀ sí food poison ọ̀pọ̀lọ́ àtàlágbà èmi. ó ṣẹlẹ̀ jóúnjẹ ìlú wọn. Sídi 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 ẹ mélòó ni mo pè é. 2.5. half. bẹ́ẹ̀ ni sẹ́. báwo ni half bẹ̀ ṣe jẹ́. ẹlẹ́ẹ̀kẹta ohun yín lọlẹ̀ ní sẹ́. ohun tèmi lọlẹ̀ lẹ́lẹ́kẹta. bẹ́ẹ̀ ni sẹ́. ṣé n tún pè fún ẹ. yes sir. Sídi. ya. Sídi. sir. Sídi. yes sir. ẹ mélòó ni mo pè é. 3 àmọ́ sẹ́ẹ̀sì ló fi pẹ̀lú ẹ̀kẹta. orí ẹ ò pè nǹkan ń ṣe é torí ẹ bá pé ni o ò ní máa sọ rọ́bìṣì fún àwọn fámìlì mi ṣó wàá òkè ṣá torí mi ò fẹ́ gbọ́ kankan lẹ́nu ẹ mọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ ń sìn jẹ́ kí orí ẹ pé kó béèrè nǹkan tó máa jẹ kó dẹ̀ ṣe fún wọn. ọ̀dà búgà àtọ̀gbọ̀lọ̀ náà wà. ẹ tiẹ̀ wo ó dà pé mo máa tẹ̀lé màá lọ dáná yẹn fún o ò ní tẹ̀lé. ọkọ mi jẹ́ ń tẹ̀lé má yẹ kó fún wa ní ìwọ jẹ. o ò ní tẹ̀lé o gbọ́n nǹkan tó sọ lórí torí pé mi ò kí ń fóun lówó ó yá mo fẹ́ jẹ rice. sà kí ni. kí wọ́n má fi bọ́ ara bú mi ìmọ̀ kò sí wàhálà ó bá jẹ́ ráìsì náà ni. gbogbo tó ṣe é ṣe èèyàn tó bá ní ẹ̀sìn wàhálà náà ti fìyà jẹ wọn ò ní mọ̀ pé wọ gangan nìyàn tó ń fìyà jẹ èèyàn. kò sí wàhálà ẹ máa fẹ́ tẹ̀lé mi ẹ gba iṣẹ́ mi sí ẹja lọ. àkùsẹ̀ náà ni wọ́n ń pa àṣẹ kò sí wàhálà. èmi la kùsẹ̀ ìwọ lówó ló wá ń sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ó dìbò yìí ṣe fìlà bíi ti bàbá àsùwé. abọ́kọ mi ẹ jẹ́ pààrọ̀ ọmọbìnrin yìí ẹ pààrọ̀ ẹ o. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn á lè mọ́ Sídì ni o ọkàn mi ò balẹ̀ tó bá gbóúnjẹ wá ó lè poison mi o bá mi jọ yẹn ní kìtì jọ torí Ọlọ́run ẹ wo nǹkan ẹ gbàgbé ti Sídì.